Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Baba Nasiri tún ti jáde o. Wọ́n ní àwọn ọba ilẹ̀ Yorùbá ló ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní o láti tà wá sóko ẹrú ẹlẹ́ǹkejì o. Wọ́n ní ọgbọ́n tí wọ́n fẹ́ fi Islamize Nàìjíríà oko ẹ̀ lọ́n ro lọ lọ́wọ́ yìí o. Wọ́n ní ìsáyà kí sójà gbàjọba àbí kí ìlú pín. Wọ́n lé lè máa ṣẹlẹ̀ o. Wọ́n tún wá sọ wọ́n ní àwọn ìjà tó wà láàrin bíi bàbá Akíntóyè ṣe dalẹ̀ Ojúkù. Wọ́n lábàá ti pín tipẹ́ o nígbà tó pọ̀ bàbá Akíntóyè tó ní ká pín. Wọ́n ní bàbá Akíntóyè ní ò já pín o, òun ló fà á tá fi ń forí kó nǹkan tá à ń forí kó lọ́wọ́ yìí. Wọ́n lè tún wá tún àwọn àṣírí rẹpẹtẹ pé bàbá Gani Adams gan tó yẹ kó help wa. Wọ́n ní pàtí náà ń lọ o, wọ́n lọ jàjà ogun o. Wọ́n ní Sunday Igboho kó forí ẹ̀ pamọ́ o, kó ṣàjẹ́ kó máa jà lọ. Ibi tó máa jà dé kó ì máa wò torí gbà tó ti ń pariwo kò sẹ́ni tó dá sí i. Ó tún wá tún àṣírí rẹpẹtẹ pé eléyìí ló wá fọ́ mi lẹ́nu pátápátá. Àwọn ní bàbá Adébóyè APC ìjọba APC ló kó wá sí gbogbo eléyìí o. Ẹ̀yin tèmi ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ohun tí Baba Nasiri tún mú wá nìyẹn o. Please don't forget to subscribe, like and share. Àti sọ pé bóyá ń gbóná bó ṣe ń wá láì mú àmú fún yín. Let's stay. Ẹ rí i pé àwọn tó bá wọn jìyà ní ibẹ̀ gbogbo wọn náà ti bẹ̀rẹ̀ sí rìtáyà, àwọn gangan ọ̀dẹ̀ ní rìtáyà. Ọlọ́run yóò wà pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Eléyìí ní ti àwọn ọba ilẹ̀ Yorùbá láàárín àkókò sí 2027 àwọn ọba ilẹ̀ Yorùbá ti lọ, àwọn olórí ilẹ̀ Haúsá àtàwọn ọba wọn fẹ́ fi ọgbọ́n wọlé sáwọn ọba ilẹ̀ Yorùbá lára láti kó wọn ní pápámọ́ra láti ṣe ẹ̀tàn. Lẹ́yìn ìgbà tán bá ṣẹ̀tàn yẹn ní tí wọ́n fẹ́ ṣe gangan wọ́n ti máa hàṣírù ẹ̀. Gbogbo ohun tó ń lọ ní Nàìjíríà ẹ lọ kọ́lẹ̀ o, wọ́n fẹ́ sọ Nàìjíríà di Islamic State ni o. Ìjọba tó ń lọ lọ́wọ́ yìí, ìjọba APC fẹ́ sọ Nàìjíríà di Islamic State ni o. Ẹ kọ́ ilẹ̀ o torí ọ̀la. Nọ́mbà 3 fún ti àwọn ìdáhùn náà ni o. Ní ìgbà tí Ojúkù wá bá bàbá Awólọ́wọ̀ pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè Nàìjíríà kólúkúlùkù máa lọ nítorí pé a lè bá àwọn Haúsá gbé, wọn ẹ̀ ṣènìyàn ẹranko ni wọ́n. Awólọ́wọ̀ dalẹ̀ Ojúkù olóhùn ò lọ. Tí ẹ wá wò títí di òní sí Awólọ́wọ̀ yẹn pàpà jẹ olórí ní Nàìjíríà. Ẹ wá wo gbogbo tó dé bá lẹ́yìn àti di àárọ̀ yìí. Ẹ wá wò náà pínpín tí Awólọ́wọ̀ sọ pé ká má pín nígbà yẹn, gbogbo ẹ̀mí tó ń sọnù ní ìsín báyìí orí Awólọ́wọ̀ ló wà kẹ̀jẹ́ wa. Ẹ̀jẹ̀ yẹn orí Awólọ́wọ̀ ló ti máa ké. Torí pé tó bá jẹ́ pé a ti lọ gbà náà bá gbogbo wàhálà tá a kojú ẹ̀ kò ní sí. Ohun mẹ́ta ló dẹ̀ wà níwájú Nàìjíríà. 1 pínpín, 2 kí sọ́jà gbàjọba, 3 bóyá ká yí padà kí orílẹ̀-èdè ó yí padà nínú ìwà gbogbo wọn kọ́lọ́run ó fàánú gbàgbà. Lẹ́yìn mẹ́ta yẹn ẹ gbàgbé ẹ̀ orílẹ̀-èdè kò lè rọgbọ. Àwọn ọba tó dẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n tó ń ṣe gbogbo kan láti lè tún tà wá sọ́wọ́ Haúsá ẹ lọ kọ́ ilẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Akíntóyè ìdúró rẹ̀. Tá bá jẹ́ pé a rí àgbà bíi mẹ́ta bí bàbá Akíntóyè nílẹ̀ Yorùbá, both Christian and tradition ìbá ti dáa, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé a rí àgbà bíi bàbá yẹn. Ṣùgbọ́n Ọlọ́run á dẹ̀ rọra ẹ̀mí ẹ̀. Ikú ọdún 2026 kò ní mú lọ lákòókò torí ìyà ń jẹ wá. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba Aláké ti Ẹ̀gbá àti Tẹ́jú Oṣó. Àwọn ọba méjì yẹn à ń wọ̀ sí wọn. Ẹ̀mélòó lórí wọn ní patí, ẹ̀mélòó lẹ́rí wọn kán máa lọ patí káàkiri. A dẹ̀ tó dúpẹ́ fún ìgbé ayé bàbá wa Olúbàdàn tó jẹ́ ẹ̀. A rí pé di àkókò yìí ilé rẹ̀ ló wà, kì í tẹ̀lé àwọn ọba tó lọ ṣe sẹ̀rímọ́nì káàkiri. Gani Adams lóun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, inú ilé rẹ̀ pátí ló ti ń jẹ́, kò tó gbà wàhálà. Ìyẹn nípa ti
àwọn ìbéèrè mi mo dá gbogbo ẹ̀ papọ̀ ní o ní ìsín mo bẹ̀ Sunday Igboho kó jókòó síbi ó wà kó jẹ́ kílẹ̀ Yorùbá ṣẹ̀ sí wọn kí ìyà ó jẹ wọn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dáṣẹ́ bí káàkiri báyìí wọ́n ṣe security meeting kó fi wọ́n lẹ̀ kó kì í ṣe Haúsá ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n o Haúsá kọ́ ló ń bá Kánú jà Yorùbá ló ń bá Sunday Igboho jà Ìgbò ló ń bá Kánú jà. Mo sọ kan nígbà kan tí gbogbo wọn bínú mo nígbà tí ẹ mà tó bá jẹ́ pé adájọ́ Nàìjíríà adájọ́ tó dájọ́ Kánú jẹ́ ẹni tọ́pọlọ ẹ̀ pé tí Nàìjíríà ọpọlọ wọn pé tíjọba Tinubu ọpọlọ wọn pé ṣebí adájọ́ wà nílẹ̀ Ìgbò ṣe bó yẹ ká pé adájọ́ ilẹ̀ Ìgbò kó dá ẹjọ́ Kánú ṣe bó yẹ kí bàbá Tinubu kó pe adájọ́ Haúsá kó dájọ́ Kánú ká má dá kó má sọmọ Yorùbá ló dá ṣùgbọ́n ìmọ̀ òsì lórí wọn ò ní mọ̀ wọn ò ní mọ̀ ọmọ Yorùbá ẹ̀ gọ̀ bá ṣe ń gọ̀ ẹ̀ ìyẹn èkíní ìyẹn ní ìtẹ̀síwájú eléyìí mo dẹ̀ tún fẹ́ bẹ̀ Tinubu kí n tó sọ ti bàbá Adébóyè mo béèrè nǹkan méjì lọ́wọ́ Tinubu nǹkan méjì ní kí Tinubu ṣe ní ìjọba rẹ̀ èkíní ó lóun fẹ́ yọ police security guy kó lọ́dọ̀ àwọn VIP kó jọ àdúrà tí mo gbà Ọlọ́run á jẹ́ kó rí ṣe ẹ rí wípé láàrin ọdún kan tí Tinubu bá lè ṣe gbogbo àwọn èèyàn burúkú wọ̀nyí àwọn èèyàn àwọn wọn pa wọn dànù gbàtà àrí wọn pa ní àfi pa àwọn innocent kí Tinubu jọ lọ́wọ́ nítorí Ọlọ́run kó yọ àwọn police kúrò lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá ẹ̀ kọ́ wọ àwọn bandits ó bá wọn ká pa wọn dànù. I'm sorry to say that torí wọ́n ti ta orílẹ̀-èdè yìí ẹ̀bẹ̀ kejì tí mo bẹ̀ Tinubu kó jọ kó sọ fún àwọn speaker àti house kí wọ́n ṣe DNA test lọ́fẹ̀ẹ́ kí olúkúlùkù mọyì ọmọ tó bí kí wọ́n gbé jáde kí DNA test jẹ́ free ní Nàìjíríà àmọ́ ọmọ àlè àti ọmọ ọkọ yàtọ̀ torí ọmọ àlè ti dàgbà ní ìjọ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà nǹkan méjì tí mo ń gbàdúrà kọ́lọ́run jẹ́ kó rí ṣe nìyẹn eléyìí ti bàbá Adébóyè bí Awólọ́wọ̀ ṣe kó wa sí ìgbèkùn òun náà ni bàbá Adébóyè náà mo sọ́rí o ikọ̀ Ọlọ́run ni o àyànfẹ́ ni o ẹni ìpèlú o ọmọ Ọlọ́run ni ojúlówó ọmọ Ọlọ́run ni ṣùgbọ́n òun náà ni wọ́n ṣe ti ọ̀dọ̀ bàbá Adébóyè wọlé sí wa lára kìjọba APC ní tí bàbá Adébóyè dẹ̀rọ ní ìgbà yẹn ni pé wàá gbà bóyá ọmọ Rìdíìmù máa ṣe president sí Nàìjíríà ìyẹn tí gbogbo wa fojú sí nìyẹn pé tí wọ́n bá parí wọ́n á lè gbé fún Ọ̀ṣínbàjò ibi tán ti gbà mú wa nìyẹn bàbá Adébóyè náà ń lò láti mú wa sínú wàhálà táwọn ó sì dáa kó tètè máa bẹ Ọlọ́run fún wa bá àti gbogbo ẹ̀yin olórí ká tètè máa bẹ Ọlọ́run fún wa àti gbogbo àwọn olórí torí ọ̀tá wa ti wọ̀ o orílẹ̀-èdè máa da Nàìjíríà máa da ẹlẹ́sìn kan o ọ̀tá wa ti wọ̀ o ọ̀nà fi lò ó ní ìsìn báyìí gbogbo ohun tá a wá fọkàn sí bí ẹ̀yẹ nígbà yẹn àti bàbá Adébóyè kò wá bọ́ sí ní ìsìn wọ́n gbabẹ̀ wọlé sí wa lára ìyẹn nípa ti béèrè gbọ́dọ̀ tó ń tọrọ ẹ̀bẹ̀ congress tó ń bọ̀ báyìí ní December redemption camp first gate mọ́tò ti máa pa èèyàn jù ń bẹ̀ kí àwọn aláṣẹ ìjọ rìdíìmù kí wọ́n ṣe flyover kó má di pé àwọn kèfèrí máa rò pé bóyá wọ́n fi ẹ̀jẹ̀ àwọn èèyàn ṣe kankan ikú tó ń ṣẹlẹ̀ ń bẹ ti ń pọ̀ jù kí wọ́n bá wa ṣe flyover síbẹ̀.